Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé àti lẹ́yìn òde pátápátá. Gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè mo kí yín mo lógo ẹnu. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí bàbá sí wa. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ jù wá lọ. Adúpẹ́ pé òkun fún àtìlẹ́yìn yín lórí wa ní ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ẹ̀yin tẹ́ ẹ ń wò wá lóòrèkóòrè. Ẹ̀yin tẹ́ ẹ subscribe. Adúpẹ́ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ sì rèé. Ẹ̀yin tẹ́ ẹ bá wa comment, ẹ̀yin tẹ́ ẹ share. Adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tó tẹ̀ jẹ́ wípé ẹ comment ṣùgbọ́n ẹ máa ń pè lábẹ́lẹ̀ gan. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Orí ìkànnì yìí ni ìkànnì Olómi Ọgbọ́n TV. Níbi tá a ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ kóòtù òjìrè. Àwọn ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti pàápàá jùlọ àwọn ìtàn àdáyébá tó ní ṣe pẹ̀lú ìtàn ilẹ̀ Yorùbá. Olúṣọlá lórúkọ tèmi, Oyènẹ́kan lórúkọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ara akíni mi. Màjó méjì ọmọ ẹrú ni sí ni ẹ̀ẹ̀kan kì í sì nìyàn. Ṣé ẹ rí ọ̀rọ̀ tí mo fẹ́ wá jáde wá sọ lónìí yìí? Mo fẹ́ fi gba gbogbo àwọn ọmọ Yorùbá lámọ̀ràn ni o. Ní àwọn ìgbà kan tá a jáde tá a bẹ̀rẹ̀ sí ní wá máa sọ wọn ọ̀rọ̀ àti gbogbo àwọn ojúwòye àwọn kan tá a rí lórí ọ̀rọ̀ kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé Ifẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé ohun tó ju wọ̀ rí là ń sọ. Ó dáa, kò sí wàhálà nígbà tí wọn kà mọ́ ọba kan lẹ́nu láàrin Aláàfin tàbí Ọọ̀ni Ilé Ifẹ̀ tí wọ́n ń fi ọ̀rọ̀ ṣọwọ́ sí ara wọn. Bí kò ṣe pé àwọn ọba kan tí wọ́n tò sẹ́yìn Aláàfin tàbí àwọn ọba kan tí wọ́n tò sẹ́yìn Ọọ̀ni náà ni wọ́n jọ ń fúnra wọn lésì. Ṣùgbọ́n kí ni ká ti wá ṣe ti kábíyèsí ọba Soun Ogbomoso tí wọ́n fúnra ara wọn jáde tí wọ́n sọ̀rọ̀ jáde. Ọ̀rọ̀ tí wọ́n sọ jáde a sì gbé jáde pẹ̀lú. Bẹ́ẹ̀ sì rèé, àìtẹ́yíká là á fọwọ́ bò, èèyàn kéré nídìí nǹkan ẹ̀. Kábíyèsí ọba Soun Ogbomoso ọba Fọlábí Gándì Ọláoyè wọ́n sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ àti ohun tó ju wọ́n rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní jáde sọ̀rọ̀ sí àwa akọ̀ròyìn báyìí. Sọ̀rọ̀ wípé ẹ jọ̀ọ́ ṣé àwa fẹ́ bà nǹkan jẹ́ ni àbá fẹ́ tún nǹkan ṣe. Àwa tá a jọmọ Yorùbá fúnra ara lára wa, ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká máa sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká máa pawọ́ pọ̀ pẹ́nu pọ̀, ká máa lé ẹlẹ́jọ́ rọ́ lọ, ká tó fa bọ̀ fádìyẹ. Ṣé ẹ mọ̀ wípé tá bá ń fọwọ́ pọmọ lórí ta sọ wípé àní bọ́mọ wí, ó ṣeé ṣe bẹ́ẹ̀ kírú ọmọ bẹ́ẹ̀ kó di pòókì mọ́ wa lọ́wọ́ débi wípé apá ò ní ka mọ́. Gbogbo nǹkan ló létò nílẹ̀ Yorùbá. Ṣé nǹkan tá à ń sọ tí kábíyèsí Soun Ogbomoso tí wọ́n sọ, ṣé a máa ní pé wọ́n sọ́re ni? Àbí kí àwọn èèyàn tó tún ti wá ń dìde pé gìràgìrà Soun Ogbomoso pọ̀, inú ẹ bá Soun a ṣe máa sọ wípé gìràgìrà kábíyèsí pọ̀ tó bẹ́ẹ̀ tó gbẹ ẹnu tẹ̀yìn náà sọ bẹ́ẹ̀. Àbí nígbà tí kábíyèsí fẹ́ ìsowọ́pọ̀ láàrin àwọn lọ́balọ́ba, tí kábíyèsí fẹ́ ìlọsíwájú láàrin àwọn lọ́balọ́ba, tí àwọn lọ́balọ́ba kan sì sọ wípé àwọn ò bá ṣe. Ṣé kábíyèsí ò ní tìtàn balẹ̀? Ilẹ̀ Yorùbá pátápátá dẹ̀rẹ́ gbogbo wa la nítàn, la níbi tá a ti ṣẹ̀ wá, la níbi tá a dé. Ṣé kábíyèsí Soun Ogbomoso ṣé wọ́n mọ nǹkan tí wọ́n sọ nígbà tí wọ́n sọ pé àwọn ni olórí ọba Ògbómọ̀ṣọ́? Ṣé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ni? Kí ló dé tó jẹ́ wípé àwọn ọmọ Yorùbá kan àwa máa sá sẹ́yìn wípé mi ò tẹ̀ mọ nǹkan tí ń bá pè é àbòsí. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. A ti sọ wípé àwọn lọ́balọ́ba yìí àwọn la ṣojú wa, àwọn ni representative wa náà. Tí orílẹ̀-èdè Yorùbá nation tó bá dé lọ́la ọlọ́la yìí, àwọn lọ́balọ́ba yìí ni wọ́n máa kọ́kọ́ take control
even though before we decide bóyá democracy la fẹ́ máa lò àbí monarchy system of government àwọn lọ́balọ́ba yìí nítorí pé àwọn la ṣojú wa tó bá wá jẹ́ àwọn la ṣojú wa ẹ jẹ́ kí àtúnṣe kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn tí àtúnṣe bá fẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn ẹ jẹ́ ká kúkú gbà á láàyè pé àtúnṣe ti ṣe tán tó ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Àwọn kan máa sọ pé ọ̀rọ̀ ba léni ọ̀rọ̀ ba lọ́la òun là ń gbé ẹ jẹ́ ká gbé tó bá jẹ́ pé nǹkan tá a fẹ́ gbé òun náà ni ẹ jẹ́ ká gbé kí gbogbo ẹ̀ kó ní ìtumọ̀ ẹ jẹ́ àdálẹ̀ ká tún ṣà tó bá jẹ́ ibi tó ti ń ṣàkóbá fún wa látẹ̀yìnwá nìyẹn ẹ wo imagine nítorí ìwà àwọn ọba tó sọ̀ráǹdì Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àná ká nítorí pé wọn ò fẹ́ tẹríba sí abẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọn ò fẹ́ gbọ́ wípé ọba kan ló jẹ́ olórí ọba ló jẹ́ olórí wọn Ṣọ̀ún ò sì fẹ́ bá wọn jà ó dáa kò sí wàhálà ẹ wà láyé tiyín kémi náà wà láyé tọ̀dọ̀ tèmi náà fún àìmọye ọdún kò sí ìpàdé tó pa àwọn lọ́balọ́ba yìí papọ̀ mọ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àná kódà kò sí ohun tó pa wọ́n pọ̀ débi pé wọ́n tẹríbọ ààfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ imagine just because they want to be on their own. Báwo ni ìlú ṣe wà tí ò ṣe ní lólórí àwọn olórí gan máa ní olórí jẹ́ kí ó gé kí ló dé tó jẹ́ wípé a ní governors forum ní orílẹ̀-èdè Nàìjíríà ṣebí gómìnà kọ̀ọ̀kan ló jẹ́ aṣojú ìpínlẹ̀ kọ̀ọ̀kan ẹ̀ ló jẹ́ olórí ìpínlẹ̀ kọ̀ọ̀kan àgbáríjọpọ̀ ẹgbẹ́ wọn tí wọ́n wá pè ní governor forum Nigeria governor forum NGF wọ́n wá tún ṣara wọn jẹ wọ́n tún wá yan èèyàn kan gẹ́gẹ́ bí olórí which is the governor of Kwara State. Ṣé ẹ mọ̀ wípé okay kí ló dé ta ní ECOWAS àwọn orílẹ̀-èdè tí wọ́n wà ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ West African country bá a ṣe ní ECOWAS àwa ní chairman fún wọn other presidents they will serve under that chairman. Àwa Yorùbá yìí náà ni ìgbéraga wa ti pọ̀ jù tó ẹ mọ̀ pé àwa tá a jẹ́ Kristẹni wọ́n ti sọ wípé ìdájọ́ ó máa bẹ̀rẹ̀ láti inú pẹpẹ wá eléyìí túmọ̀ sí pé látọ̀dọ̀ àwọn aṣáájú látọ̀dọ̀ àwọn olórí gangan ní ìdájọ́ ti máa bẹ̀rẹ̀ tí àtúnṣe bá fẹ́ bá ilẹ̀ Yorùbá tó bá jẹ́ látọ̀dọ̀ àwọn lọ́balọ́ba wa ni kúkú jẹ́ kó bẹ̀rẹ̀ ńbẹ̀ kúkú jẹ́ kó bẹ̀rẹ̀ ńbẹ̀ mi ò tí ì gbéṣẹ́ kábíyèsí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yìí púpọ̀ rárá ẹlòmíì tún wọ́n ti ń pè kí ló dé tó jẹ́ ọ̀rọ̀ ọba lánàá ọ̀rọ̀ ọba lónìí a ṣẹ̀ jáwọ́ nínú ti Aláàfin Ọ̀yọ́ ni àti ti Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ tí ò bá tí ì tò ní dákẹ́ ọ̀ǹtì tó bá tó tò nílẹ̀ Yorùbá sọ̀rọ̀ tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ sọ ṣé wọ́n ṣe dáa ni tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí o but fún Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ to come out boldly pé ìpàdé mọ̀lẹ́bí town meeting wọ́n ní àwọn pé gbogbo àwọn 25 obas tí wọ́n wà ní Ògbómọ̀ṣọ́ nígbà táwọn ọba yẹn débẹ̀ wọ́n sọ wípé ìgbà àkọ́kọ́ rèé táwọn máa wọnú ààfin ó túmọ̀ sí pé for the past 50 years wọ́n wà ààfin Ògbómọ̀ṣọ́ báwo ni ìlú kan ṣe máa wà tí ò ní ní olórí ọba níbẹ̀ tí gbogbo wọn á fẹ́ máa jẹ olórí ọba kábíyèsí ti tàn balẹ̀ fún wọn lóòótọ́ Ṣọ̀ún ni wọ́n fún níbẹ̀ wípé kó lọ máa jọ kó lọ máa kó wá ibì kan kó lọ dúró síbẹ̀ bí Ṣọ̀ún ò bá ní adé jagunjagun ní Ṣọ̀ún ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ ni ẹ̀yin lẹ débẹ̀ tẹ́ni kó fún yín lẹ̀
tí Soun sì gbà yín mọ́ra ó dá Soun dẹ̀ gbà yín mọ́ ẹgbàdé wá ni ìyẹn ò sọ wípé torí ẹgbàdé wá kẹwàá jọba lórí ẹni tẹ́ bá lábẹ́tẹ̀ gẹ́gẹ́ bí ìtàn. Ókè ẹ jẹ́ ń fìyẹn lẹ̀. Ẹ rí wípé ìdí pàtàkì tí mo máa ń fi ìlú mi ṣe àpèjúwe ni wípé kò sẹ́ni máa mọ̀ ọ́ pọ̀n bí ọlọ́mọ. Ní Ẹ̀gbá wọ́n máa sọ pé mẹ́rin ni wọ́n. Mẹ́rin òun ni wọ́n ní Ẹ̀gbá. Aké, Òkè Ọ̀nà, Gbàgùrà àti Òwu. Ẹ jẹ́ n wá sọ fún yín tí wọ́n bá ń jọba lókè ọ̀nà wọ́n máa ní Ọ̀ṣìlẹ̀ Òkè Ọ̀nà Ẹ̀gbá. Tí wọ́n bá ń jọba ní Gbàgùrà wọ́n sọ pé Àgùrà àti Gbàgùrà Ẹ̀gbá. Tó bá ń jọba ní Òwu wọ́n ní Olówu tìlú Òwu Ẹ̀gbá. Tó bá wá ń jọba ní Aké wọ́n ní Aláké tilẹ̀ Ẹ̀gbá. Ó túmọ̀ sí pé gbogbo ilẹ̀ Ẹ̀gbá yẹn Aláké tilẹ̀ Ẹ̀gbá. That is the reason why tó fi jẹ́ Aláké ni olórí gbogbo lọ́balọ́ba ní Ẹ̀gbá pátápátá. And nobody kò sí ọba kankan tó sọ wípé rárá kò rí bẹ́ẹ̀. Mi ò wá mọ àwọn ará alé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó jẹ́ ká fèsì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó jẹ́ ká sọ jáde. Sometimes when you call us underground àwọn ọ̀rọ̀ míì tẹ́ máa ń tí àwọn ará alé mi mà tí wọ́n máa ń bá wa sọ underground. Èmi ò ṣe gbọ́ èmi kò ṣe sọ síta. Adé sọ pé à ń fẹ́ Yorùbá nation. Tí ò bá dàrú kò ní tò. Ọlọ́run ti sọ wípé àárín àwọn lọ́balọ́ba ló kù kó tó nísìn. Láàárín àwọn lọ́balọ́ba ohun tó lè mú kí kábíyèsí wá máa dárúkọ àwọn ọba méjì yìí. There is a lot of things going on. Òǹpẹ̀tù àti Olúgbọ́n ni kábíyèsí dárúkọ. Ṣùgbọ́n àwọn méjèèjì yẹn wọ́n dẹ̀ ọ̀nà wò sí London Ògbómọ̀ṣọ́. Imagine a sì fẹ́ sowọ́pọ̀ ilẹ̀ Yorùbá àwa la sì ń jẹra wa lẹ́sẹ̀. Àwọn ọba wọ́n ń jẹ ọba lẹ́sẹ̀ bèlè ń tà sí aráàlú kí wọ́n là ń dara wa láàmú lé lórí. A sì ń pariwo àfẹ́ Yorùbá nation. Let every one of us come out. This is the right time. Tí àtúnṣe bá ti ń bá agboolé lọ́balọ́ba ẹ jẹ́ kí àtúnṣe yìí kó máa reflect nínú ayé tàwa náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹ já sọ̀rọ̀ tíbi tọ́rọ̀ wà sàn láàrin ajé ni mo ní pẹ́kọ̀rọ̀. Àìtẹ́yìnká ẹ fọwọ́ bò ó. A fẹ́ lọ síwájú ní ilẹ̀ Yorùbá, a fẹ́ fà sẹ́yìn, a fẹ́ àwọn alábòsí, a fẹ́ àwọn tó máa jẹra wọn lẹ́sẹ̀. Ẹ má já jẹra wa lẹ́sẹ̀, ẹ já sọ tòótọ́ fún ara wa. Ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá lé Ifẹ̀. Bágbà bá ń ṣe ohun tí ò tọ́ ẹ jẹ́ kọ́mọdé sọ fún pé yes sir pẹ̀lú ìbọ̀wọ̀ pẹ̀lú àpọ́nlé. Bá mi ń tẹ́ ẹ ṣe yìí yóò lẹ́yìn o kò dáa. Bó sì jẹ́ ọmọdé ló ń ṣe ohun tí ò dáa ni ẹ̀yin àgbà ẹ sọ fún náà pé kò dáa. Ìgbà yìí gangan láàrin ohun tá a fẹ́ gbà. Ẹ fi èròǹgbà yín sọwọ́sọbẹ̀ sábẹ́ comment section yìí. Èmi ò rí nǹkan tó burú nínú tí Soun Ògbómọ̀ṣọ́ sọ. Mi ò tí rí nǹkan tó burú nínú tí wọ́n ṣe. Bí kò ṣe wípé kí àwọn ọba tó kù kí wọ́n lọ ṣe àtúnṣe ara wọn. Kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wọn láti lè wá ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Nígbà tí wọ́n ti wá ìlọsíwájú ìlú wọn, òun náà ló máa wá ìlọsíwájú gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n á sọ pé wọ́n sojú ilẹ̀ Yorùbá níbi gbogbo gẹ́gẹ́ bí ọba ilẹ̀ Yorùbá. Ẹ wo Olúṣọlá Ṣọlá ló kọ mi òyìnbó kan ló kọ bàbá mi olómi ẹgbọ́n lọ́wọ́ èèyàn ń pè mí ọmọ ara kìíní mi. Màjọ́ méjọ mẹ́rin ní sinmi ẹ̀kọ́ kì í sí ni ọ̀. Fún ìpolówó ọjà náà fàánà ti pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí. Láyọ̀ lápàdé. Ẹ subscribe ó dàbọ̀.